gbogbo ọmọ nàìjíríà ẹ gbà wá o, gbogbo lọ́balọ́ba nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n ti jí Báyọ̀ gbé lánàá o. ẹlẹtíríṣàn ni brọ́dà yìí wọ́n ní kó wá lọ́nà àròjẹ báwọn fẹ́ gbéṣẹ́ fún ó gbé ọmọ lọ sí skul. nígbà tó dé wọ́n ní kó má bọ̀ pé kó má gbé mẹ́sìn lọ pé mọ́tò ní kó gbé ló bá lọ ọ̀nà àròjẹ o. wọ́n ti jí Báyọ̀ gbé látàná o. wọ́n ti wá pè pé kí wọ́n mú 7 million wá nílùú Ògbómọ̀ṣọ́. wọ́n tó ti jíyàn gbé l'Ógbómọ̀ṣọ́ o. gbogbo ẹ̀ ìjọba Ọ̀yọ́ state ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wá gbà wá nílùú Ògbómọ̀ṣọ́. àwọn jínigbé wọ́n ti wà nílùú Ògbómọ̀ṣọ́. wọ́n ti jí Báyọ̀ gbé lánàá o. wọ́n ti pe àwọn òbí rẹ̀ àtìyàwó rẹ̀ pé kí wọ́n lọ mú 7 million wá. wọ́n ti jí Báyọ̀ gbé nílùú Ògbómọ̀ṣọ́. ẹ bá mi ṣí ẹ rẹ o. wọ́n ti jí Báyọ̀ gbé nílùú Ògbómọ̀ṣọ́ o. Engineer Ṣèyí Mákindé, Commissioner of Police, area commander, DPO, gbogbo ẹ̀yin ọlọ́pàá ẹ dákun ẹ gbà wá nílùú Ògbómọ̀ṣọ́. wọ́n ti jí Báyọ̀ gbé lánàá o. nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n ti jí Báyọ̀ gbé o. ẹ gbà wá o. wọ́n ti jí Báyọ̀ gbé lánàá o. nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n ti ń jiyàn gbé o. wọ́n ti ń jiyàn gbé nílùú Ògbómọ̀ṣọ́. ẹ gbà wá o. ẹ gbà wá o. Àmọ̀tẹ́kùn Oòduà ní ń pariwo tántántan yìí o. ẹ̀yin security personnel wa ẹ dákun ẹ ṣàánú wa o. ẹ bá wa jáde sí ẹ tètè bá wa track àwọn ẹni yìí o kó tó di pé wọ́n pọ̀ mọ́ ọlọ́mọ 7 million.